fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Ẹ jẹ́ ká gbàdúrà lórúkọ Jésù. Amen. 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 Ọlọ́run àdúpẹ́ àgbé ọ̀gá. Ọlọ́run gba ọpẹ́ wa. Amen. Fún ọjọ́ òní èyí tó jẹ́ kí ètò Ọlọ́run Àpèdáhùn kó tún ṣojú ẹ̀mí wa láyọ̀ àti àlàáfíà. Ọlọ́run gba ẹ̀yìn wa. Amen. Ní gbogbo ọ̀nà ẹ ṣé. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Ní gbogbo ọ̀nà ẹ ṣé. Ẹ ṣé olóore wa o. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Ọlọ́run gba ọpẹ́ wa. Amen. Gba ẹ̀yìn wa. Amen. Máa jọba lọ. Amen. Máa jọba lọ. Amen. Àti dé sórí ètò Ọlọ́run Àpèdáhùn. Olúwa jẹ́wọ́ agbára rẹ̀. Fún agbára rẹ̀ gba gbogbo ògo. A ó yìn ọ́, a ó dúpẹ́. Jésù Kristi Olúwa wa. Amen. 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 Jesus name. Ètò Ọlọ́run Àpèdáhùn nínú ètò tí a ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ètò tí a ń gbàdúrà. Ohun tí mo fẹ́ fi bá wa sọ̀rọ̀ lónìí òun náà ni wípé jíjẹ́ alágbára nínú Olúwa. Jíjẹ́ alágbára nínú Olúwa. Ẹ jẹ́ ká wo ìwé Éfésù orí ìkẹfà. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹwàá. Yes. Lákòótán ará mi. Ní àkótán ará mi. Ẹ jẹ́ alágbára nínú Olúwa. Ẹ jẹ́ alágbára nínú Olúwa. Àti nínú agbára ipá rẹ̀. Àti nínú agbára ipá rẹ̀. Paul, lẹ́yìn tí ó ti gba àwọn ará Éfésù ní ìyànjú àti ọkọ àti aya àti ọmọ ọ̀dọ̀ tó ti gba gbogbo wọn ní ìyànjú, ó bá wọn sọ̀rọ̀ bí ẹbí bí fámìlì. Ṣùgbọ́n ní ìparí ọ̀rọ̀ rẹ̀ ó wá sọ fún wọn wípé ní àkótán ẹ̀yin ará Éfésù ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú ipá agbára rẹ̀. Kí ni ìdí rẹ̀ tí Paul ṣe ń gbà wọ́n níyànjú pé kí wọ́n jẹ́ alágbára? Nítorí wípé nínú ayé tí à ń gbé yìí, ayé agbára ni. Ayé tó jẹ́ pé àwọn ènìyàn ń wá agbára káàkiri. Ayé tó kún fún ibùgbé ìkà. Ayé tó jẹ́ wípé àwọn alágbára nìkan lórí ayé yìí lò. Paul wá sọ fún wọn wípé àfikẹ́ yìí náà jẹ́ alágbára o nínú Olúwa. Àwọn kan jẹ́ alágbára ṣùgbọ́n kì í ṣe nínú Olúwa. Ẹlòmíràn wọnú ẹgbẹ́ àjẹ́ nítorí pé ó fẹ́ jẹ́ alágbára. Ẹlòmíràn wọnú ẹgbẹ́ ògbóni nítorí pé ó fẹ́ jẹ́ alágbára. Ẹlòmíràn wọnú ẹgbẹ́ òkùnkùn lóríṣiríṣi nítorí pé ó fẹ́ jẹ́ alágbára. Ẹlòmíràn darapọ̀ pọ̀ ẹgbẹ́ omi nítorí pé ó fẹ́ jẹ́ alágbára. Ẹlòmíràn lọ gba agbára nínú igi nítorí pé ó fẹ́ jẹ́ alágbára. Ẹlòmíràn lọ gba agbára ní òfurufú nítorí pé ó fẹ́ jẹ́ alágbára. Ṣùgbọ́n agbára tí kò ṣeé fi wé, tí ò ní àkàwé, tá a lè wádìí, tá a lè rí di rẹ̀, òun náà ni agbára Ọlọ́run. Paul wá sọ fún ọ wípé agbára Ọlọ́run yìí ni mo fẹ́ ká jẹ́ alágbára nínú rẹ̀. Yes. Ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀. Lẹ́yìn ìgbà tẹ́ bá wá jẹ́ alágbára nínú Ọlọ́run, ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀. Àkọ́kọ́, ìhámọ́ra Ọlọ́run, o gbúdọ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run nínú. Ọ̀rọ̀ Ọlọ́run gbúdọ̀ máa gbé inú rẹ̀. Ìkejì, o gbúdọ̀ gbé ìgbé ayé ìwà mímọ́. Ara àwọn ìhámọ́ra Ọlọ́run nìyẹn. O dẹ̀ gbúdọ̀ pa òfin rẹ̀ mọ́. Wàá wá máa gbé ní àlàáfíà
pẹ̀lú gbogbo ènìyàn. Ìyẹn ni pé ó gbé ìhámọ́ra Ọlọ́run wọ̀. Láìsí agbára àti ẹ̀mí Ọlọ́run kò possible. Ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn bá ti lè ní agbára Ọlọ́run tó lẹ́mí Ọlọ́run àti gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ láti mú gbogbo òdodo ṣẹ, á rọrùn fún ènìyàn. Yes. Kí ẹ̀yin kí ó lè kọ ojú ìjà sí àrékérekè èṣù. Ìdí nìyẹn tó fi ń sọ fún wọn wípé kí wọ́n gbé ìhámọ́ra Ọlọ́run wọ̀ kí wọ́n lè jẹ́ alágbára nínú Olúwa, nítorí pé Sátánì ò ní agbára. Sátánì kò ní agbára, ìyẹn èṣù kò ní agbára, ṣùgbọ́n ó ní àrékérekè. Àrékérekè ló ní. Àrékérekè ló fi mú kí ènìyàn ṣubú nínú ọgbà Édẹ́nì. Kì í ṣe agbára ló lò ní wọn lórí. Àrékérekè ní ẹ̀tàn. Àrékérekè ló lò. Sátánì ò ní agbára, ó ní àrékérekè. Paul wá wípé kí ẹ̀yin lè dúró tiri nígbà tí Sátánì bá gbé àrékérekè rẹ̀ dé. Kí ìyàwó dúró tiri, kí ọkọ dúró, kí ọmọ dúró. Ní ìgbà yẹn ni Sátánì kò ní fi ráàyè nínú ẹbí. Nígbà tó bá gbé àrékérekè dé, tí ẹ bá ti lè jẹ́ alágbára ti gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀, ipa rẹ̀ ò ní ká yín. Yes. Nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni àwa ń bá jìjàkadì. Ìkejì ni wípé àkọ́kọ́ kí ẹ lè borí àrékérekè rẹ̀, ó fẹ́ kẹ́ jẹ́ alágbára. Ìkejì ìkejì ni wípé kí ẹ lè borí àwọn agbára òkùnkùn tí ń dojú ìjà akọni. Yes. Ṣùgbọ́n àwọn ìjòyè, àwọn ọlọ́lá, àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí, àti àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run. Ìdí nìyẹn tí ìwé Psalm 23 fi wípé láàárín àfonífojì òjìji ikú. Kí là ń pè ní àfonífojì? Kí là ń pè ní òjìji ikú? Àfonífojì ní ọ̀gbun tí onírúurú ẹranko ń gbé níbẹ̀. Àwọn ẹranko tí ń pa ní jẹ, tí ń pa ní lára. Àwa fi ayé wé àfonífojì níbi tí àwọn ènìyàn wà. Àmọ̀tẹ́kùn wà, kìnìún ayé wà, odò ayé ń gbé ni lọ, iná ayé wà. Mo sọ lórúkọ Olúwa, ìkankan nínú àwọn nǹkan wọ̀nyí lórúkọ Jésù kò ní jẹ́ ìpín. Amen. Jesus' name. Kò ní jẹ́ ìpín. Amen. The mighty name of Jesus. Iná ayé ò ní dúró. Amen. Ọfà ayé ò ní bá ọ. Amen. Ogun ayé ò ní borí rẹ. Amen. In Jesus' name. Mo sọ lórúkọ Olúwa, láàárín àfonífojì ayé ò ní farapa. Amen. The mighty name of Jesus. Nítorí wípé ibẹ̀ àwọn aláṣẹ òkùnkùn, àwọn aṣekúpani, àwọn ènìyàn búburú, àwọn tí ń pani sí ayé, wọ́n pani tí wọ́n máa bá ní kẹ́dùn, inú ayé náà ni wà. Ìdí kejì tó fi sọ wípé kí wọ́n jẹ́ alágbára ni. Wọ́n lọ jẹ́ alágbára nítorí pé kò sí agbára tó dàbí ti agbára Ọlọ́run. Àwọn amárídì ní agbára rẹ̀. Àwọn kan gba agbára nínú omi, àwọn kan gba agbára ní òfurufú, àwọn kan gba agbára nínú igi, àwọn kan gba agbára nínú odò, àwọn kan gba agbára nínú ilẹ̀. Ṣùgbọ́n agbára tó ju gbogbo agbára lọ, òun náà ni agbára Ọlọ́run. Ni olórin yẹn fi kọ́ wípé kò ságbára tó dàbí ti Jésù. Kò ságbára tó dàbí ti Bàbá. Kò ságbára tó dàbí ti Jésù. Agbára
agbára agbára tó jágbára lọ. Agbára tó ju gbogbo agbára ayé lọ, tó ju ti oṣó lọ, tó ju ti àjẹ́ lọ. Agbára Ọlọ́run alààyè, agbára Ọlọ́run tó dá ayé àti ọ̀run lẹ̀. Arákùnrin àti arábìnrin, níbi tó bá ti ń gbọ́ mi káàkiri àgbáyé, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ ọ́, jẹ́ alágbára nínú Olúwa. Fi ayé rẹ fún agbára. Rò ti àwọn ọmọ rẹ, rò ti aya, rò ti ọkọ, kí ọmọ rò ti bàbá. Ayé ń pa ni bí ẹni pa àbẹ́là, ayé ń pa ni bí ẹni pa adìyẹ, ikú ń pa ni bí ẹni pa àbẹ́là. Wọ́n fi ayé àwọn èèyàn ṣòfò dànù. Ìwọ ni kò dù, kó má jẹ́ kí ipa ayé ká ọ. Tí ara rẹ bọ́nú agbára Ọlọ́run, gbé nínú agbára Ọlọ́run, kí àwọn aláṣẹ òkùnkùn nídìílé bàbá, nídìílé ìyá rẹ, kí ipa wọn má bàa ká ọ, kí ipa wọn má bàa ká ọ. Yes. Nítorí náà ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run lẹ́ẹ̀kan sí, kí ẹ̀yin kí ó lè dúró tiri ní ọjọ́ ibi. Nígbà tí ẹ̀yin bá ti ṣe ohun gbogbo tán, kí ẹ dúró. Kí ẹ sì dúró. Nítorí pé o ti wá gbà láti gbé agbára Ọlọ́run wọ̀. Bíbélì wá wípé nígbà tí ẹ bá ṣe ohun gbogbo tán, ó ní kí ẹ dúró. Wàá dúró ti Ọlọ́run. Bíbélì wípé ó ní dídúró èmi dúró. Ó ní bẹ́ẹ̀ ni yóò sì tún agbára rẹ̀ ṣe. Dúró di Ọlọ́run. Ní gbogbo ọ̀nà ló máa jà fún ọ. Tó bá ti wá dúró yẹn, kó wá gbé ìgbé ayé àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Má bá yẹn jà, má dìtẹ̀, má ṣọ̀tẹ̀, má hùwà burúkú, má ṣépè. Ṣáà dúró ti Ọlọ́run. Kó wá wò bóyá ó máa gbèjà rẹ̀ jà. Èmi sọ lórúkọ Olúwa, agbára ìgbéníjà ọ̀run kó gbé wọ̀. Amen. Bàbá Ṣàmì, ọ̀run kó gbé wọ̀. Amen. Níbi tí o ti ń gbóhùn ẹ̀mí mọ́ lẹ́nu mi, mo ní ọ̀run kó gbé wọ̀. Amen. Kó gbé ọ̀wọ̀. Amen. Ní ìparí ọ̀rọ̀ Ọlọ́run yẹn, ẹ jẹ́ ká wo ìwé Joshua orí kìíní ẹsẹ̀ ìkẹjọ. Yes. Ìwé òfin yìí. Ọlọ́run wá sọ fún Joshua, ìwé òfin yìí kò gbọ́dọ̀ kúrò ní ẹnu rẹ. Kò gbọ́dọ̀ kúrò ní ẹnu rẹ. Ṣùgbọ́n ìwọ máa ṣe àṣàrò nínú rẹ̀. Ìwọ máa ṣe àṣàrò nínú ìwé òfin yìí o. Ní ọ̀sán àti ní òru. Ní ọ̀sán àti ní òru. Kí wọ́n kí ó lè kíyèsí. Kí wọ́n kí ó lè kíyèsí. Àti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a ti kọ sínú rẹ̀. Àti ṣe gẹ́gẹ́ bí èyí tí a kọ sínú rẹ̀. Yes. Nítorí nígbà náà ni ìwọ yóò ṣe ọ̀nà rẹ ní rere. Ni yóò ṣe ọ̀nà rẹ ní rere. Nígbà náà ni yóò sì dára fún ọ. Ni yóò sì dára fún ọ. Ó tán. Lẹ́yìn ìgbà tó ti di alágbára nínú Olúwa, wàá wá make sure wípé o gba ẹ̀mí mímọ́ Ọlọ́run láàyè nínú ayé rẹ̀. Àwa máa tọ́ ọ. Tó bá ti ka Bíbélì, ẹ̀mí yẹn ló máa fi yé ọ. Gbogbo tó bá ti ń ṣe, ẹ̀mí yẹn lá máa tọ́. Nínú ọ̀rọ̀ Ọlọ́run yẹn, níbẹ̀ láyé rẹ̀ àti wá nítumọ̀. Ó ní yóò sì dára fún ọ. Kó fi òfin rẹ̀, kó fi sínú ọkàn rẹ̀. Kó pa òfin rẹ̀ mọ́. Kó di ọ̀rọ̀ rẹ̀ mú. Ó ní ní ìgbà náà ni yóò sì dára fún ọ. Arákùnrin àti arábìnrin, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ ọ́. Mọ Ọlọ́run, súnmọ́ Ọlọ́run, ṣàwárí rẹ̀ ní Kristi nínú ayé rẹ̀ kó lè dára fún ọ. Jù láti jẹ́ alágbára nínú àwẹ̀, nínú àdúrà, ìṣọ́ru àti ọ̀rọ̀ rẹ̀. Jẹ́ alágbára. Gbogbo àwọn kan tó lè sọ ọ́ di alágbára rẹ̀. Ayé burúkú láyé yìí,
ayé ìkàlàyé yìí, ayé agbára láyé yìí, kìkì àwọn tó ní agbára Ọlọ́run, àwọn ló kógun ayé jà. Arákùnrin àti arábìnrin, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ ọ́, wọn náà súnmọ́ Ọlọ́run o, kó jẹ́ alágbára o nínú Olúwa o. Wo bí àwọn ènìyàn ṣe ń kú, wo bí Sátánì ṣe ń fi ayé àwọn ènìyàn ṣòfò dànù, wo bí àwọn èèyàn ṣe ń sùn tí ọfà ń bá wọn tí wọn ò lè jí mọ́, wo accident bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri. Ṣùgbọ́n mo sọ lórúkọ Olúwa, ìwọ tó gbóhùn mi yìí, lórúkọ Jésù Kristi, ààbò Ọlọ́run máa dájú lórí ayé rẹ. 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 Ìṣẹ̀dá rẹ ò ní gbàbọ̀dé. Orí rẹ ò ní gbàbọ̀dé. Bọ́dẹ̀ ṣe máa rí nìyẹn. Lórúkọ ti Bàbá àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Ẹ jẹ́ ká gbàdúrà mẹ́ta. Agbára àti orí ọ̀fẹ́ tí màá fi ṣe ìfẹ́ rẹ, kẹ́mi náà lè di alágbára nínú rẹ. Olúwa fi fún mi. Fún mi ní agbára láti ṣe ìfẹ́ rẹ, kẹ́mi náà lè di alágbára nínú rẹ. Wàá pe orúkọ Jésù Kristi, Ọlọ́run Apedahun lẹ́ẹ̀kan. Fún mi lágbára, fún mi ní Ẹ̀mí Mímọ́, kẹ́mi náà lè máa ṣe fẹ́rẹ̀ o, kí lè di alágbára. Ó yá sọ́dọ̀dúrà lórúkọ Jésù lọ́gbà Jésù. Ayérayé Ọlọ́run aláàánú o, Ọlọ́run Apedahun, ó yá fún mi ní agbára láti ṣèfẹ́ rẹ. Fún mi lágbára, Olúwa fún mi lágbára láti ṣèfẹ́ rẹ. Kẹ́mi náà lè máa ṣèfẹ́ rẹ. Kí gbogbo tí wàá ṣe kó tí wàá ti àtọ̀rẹ́ wá. Ẹ̀mí mímọ́ kó máa tọ́ mi. Kẹ́mi mímọ́ rẹ máa tọ́ mi. Agbára ẹ̀mí mímọ́ rẹ wá fi fún mi. Láti máa tọ́ mi, láti máa tọ́ lé mi, láti máa tọ́ mọ́ mi, láti máa tọ́ ilé mi, láti máa tọ́ mi. Olúwa wá fi fún mi. Fún mi lágbára rẹ wọ̀ mí. Fún mi lágbára rẹ wọ̀ mí. Mímọ̀ kọ́ agbára lọ́wọ́ yìí. Olúwa fún mi lágbára. Fún mi lágbára tọ̀ rẹ̀. Fún mi lágbára. Fún mi lágbára. Fún mi lágbára. Ẹ̀mí lára olùṣiṣẹ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ gbé mi wọ̀. Olúwa wa. Amen. Sọ wípé agbára tí borí ẹran ara. Agbára tí ń borí ẹran ara. Olúwa gbé wọ̀ mí. Olúwa gbé wọ̀ mí. Bí ènìyàn bá ti ní agbára àti ẹ̀mí tí ń borí ẹran ara, èèyàn ò ní dẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí pé kò sí agbára yẹn, kò sí ẹ̀mí yẹn, òun ló fa ẹ̀ṣẹ̀. Wàá wá sọ fún Ọlọ́run, agbára tí ń borí ẹ̀ṣẹ̀. Yes, èèyàn máa wà self discipline. Agbára tí ń borí ẹ̀ṣẹ̀. Olúwa gbé wọ̀ mí, ó yá sọ́dọ̀dúà. Lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Apedahun, agbára tí ń borí ẹ̀ṣẹ̀. Olúwa gbé wọ̀ mí, agbára tí ń borí ẹ̀ṣẹ̀. Agbára tí ń sáfù. Olúwa gbé wọ̀ mí o, agbára tí ń borí ẹ̀ṣẹ̀. Agbára tí agbára ẹnu ara, agbára ẹnu ara tó máa borí ẹ̀ṣẹ̀. Olúwa gbé wọ̀ mí o, Olúwa gbé wọ̀ mí o, Olúwa gbé wọ̀ mí o, Olúwa gbé wọ̀ mí o. Agbára tó ń borí ẹ̀ṣẹ̀. Agbára tó ń borí ẹ̀ṣẹ̀. Agbára tí ẹ̀ṣẹ̀ ń dín kórìíra. Olúwa gbé wọ̀ mí, Olúwa gbé wọ̀ mí. Olúwa wa. Amen. Ẹ pe orúkọ Jésù Kristi, Ọlọ́run Apedahun lẹ́ẹ̀kan. Olúwa wọ̀ mí ní agbára tí dẹ̀bi padà sórí oníbi. Wọ̀ mí ní agbára tí dẹ̀bi padà sórí oníbi. Oya. Lórúkọ Jésù, Ọlọ́run Apedahun, agbára tí dẹ̀bi padà sórí oníbi. Olúwa Ọlọ́run Apedahun, ó yá gbé wá. Agbára tó ń dájú pàṣẹ níbi. Agbára nípa yóò níta. Agbára bá ti sẹ́ńdà. Ó yá gbé wọ̀ mí o. 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 Ó yá gbé wọ̀ mí àtọwọ́. Ó yá gbé wọ̀ wá. Agbára tí ṣe fúnfà nìkan. Agbára tí sẹ́ńdà ò lè lójú tí ò lè tó sọ́jọ́ rẹ̀. Agbára tí sì máa sà níwájú wa. Ó yá gbé wọ̀ wá. 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 Agbára. Jésù Kristi, Olúwa wa. Amen. Agbára tí agbára ikú kì í ká. Agbára tí agbára àṣàsí kì í ràn. Agbára tí agbára èpè àti ègún àti ogun ò kì í ràn. Olúwa gbé wọ̀ mí.
ó yá níbi tó wà ó yá sọ́dọ̀dúà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù agbára tí agbára ikú òkìká tí agbára ikú òkìká agbára tí agbára ikú òkìká agbára tí àrò kíká agbára tí ogun òkìká ó yá gbé wọ̀ mí o agbára kíkún ń sá fún o tí òun ń sá fún tí ogun ìdílé ń sá fún tí ogun èpè tó ń sá fún ègún ìdílé tó ń sá fún Olúwa gbé wọ̀ mí o tí ò lè kápá àti màtílé màtọ́kọ Olúwa gbé wọ̀ wá 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 agbára náà tí èṣù ń sá fún ó ní ẹ̀kọ́jú sí èṣù yóò sọ kú òwájú yín agbára tẹ́sán àti àwọn ọmọ sọ kú òwájú ẹ̀mí àtàwọn ìdílé mi àti ìjọ Ọlọ́run ó yá gbé wọ̀ wá ó yá gbé wọ̀ wá ó yá gbé wọ̀ wá agbára ńlá rẹ tí ó ń sá fún tàbí ń sá fún tí ègún àti ìgbésà gbé wọ̀ wá amen. agbára tí màá fi gba èrè ayé mi jáde Olúwa fi fún mi agbára tí gba èrè jáde tí màá gba èrè ayé mi jáde Olúwa gbé wọ̀ mí ó yẹ sọ́dọ̀dúà lórúkọ Jésù lórúkọ Jésù agbára tí màá fi gba èrè ayé mi jáde Olúwa gbé wọ̀ mí o níbi tí ìrìn ayé mi máa wà lórúkọ mẹ́rin àgbáyé ní gúúsù ní o ní àríwá ní o ní ìlà oòrùn ní o ní ìwọ̀ oòrùn ní o tó máa fi bá mi fẹ́ jáde Olúwa ó yá gbé wọ̀ mí ó yá gbé wọ̀ mí agbára gbé mi jáde lówó mi tó bá wà lówó ẹ̀rọ àgbáyé Olúwa gbé wọ̀ lé mi mẹ́. ẹ jẹ́ ká gbàdúrà yọkàn sí kí n gbàdúrà fún wa Olúwa fún mi ní agbára ẹ̀mí gígùn agbára kiri ẹ̀mí gígùn Olúwa fi fún mi agbára ẹ̀mí gígùn àtẹ̀mí àti gbogbo àwọn tí ń gbọ́ mi káàkiri àgbáyé agbára ẹ̀mí gígùn Olúwa fi fún mi ó yẹ sọ́dọ̀dúà lórúkọ Jésù lórúkọ Jésù agbára ẹ̀mí gígùn Ọlọ́run Apedahun o agbára gígùn Olúwa wa ta ló lágbára Jésù ló lágbára àtògo lórí ayé wa o Jésù ló lágbára ọba títí láé ta ló lágbára Jésù ló lágbára àtògo lórí ayé wa o Jésù ló lágbára ọba títí láé arúgbó ọjọ́ ayérayé nínú àwọn ọ̀run mo ń gbàdúrà fún ọ nìyẹn o àmín ni kó máa ṣe níbi tó ti ń gbóhùn mi káàkiri àgbáyé lórí ìkànnì Táyà rédíò TV nílùú Accra ní orílẹ̀-èdè Ghana ibẹ̀ náà la wà lọ́wọ́lọ́wọ́ mo pa á ní àṣẹ gẹ́gẹ́ bí àpọ́stù Ọlọ́run ikọ̀ àti ìpè Olódùmarè lórúkọ Jésù ó yá gba agbára amen. màlíà tábàlúwàbà sàdálì àkàrà ó yá gba agbára amen. 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 lórúkọ Jésù bàbá màmá bọ̀dá àti níbikíbi tó ti ń gbọ́ àmín ni kó máa ṣe ó yá gba agbára. amen. Jesus name. ọ̀rọ̀ rẹ̀ ni mo rán jáde Psalm 107 verse 20 ó rán ọ̀rọ̀ rẹ̀ ó mú wọn lára dá ó gbà wọ́n nínú ìṣẹ́ àti ìparun ọ̀rọ̀ yẹn náà rẹ̀ o ọ̀rọ̀ agbára ni ó yá kó wọnú ayé rẹ̀ amen.
kó wọnú ayé rẹ kó mú ọ lára dá kó wọ ọsàn kó sọ ọdá lágbára 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 ọ̀rọ̀ yìí kó sọ ọ di alágbára agbára tí ipa ayé ò kí ń ká ó yá gbà á agbára tí wọn kì í ṣe níbi ó yá gbà á agbára tí òkùnkùn ò lè rí mú ó yá gbà á agbára tí agbára oṣù agbára àjẹ́ ò lè ká ó yá gbà á èyí tí ẹlẹ́bọ̀lógún ò lè ká ó yá gbà á agbára òkò tá a sọlù ọ̀pẹ̀lọpẹ̀ sọ padà ó yá gbà á agbára tí ń rìn àrẹ́sí padà sórí alárẹ́sí ó yá gbà á orí rẹ ò ní gbà bọ̀dé ìbọ̀dé ikú ni mò ń sọ orí rẹ ò ní gbà bọ̀dé ìṣẹ̀dá rẹ ò ní gbà bọ̀dé kò ní gbà bọ̀dé kò ní gbà bọ̀dé ayé rẹ ìgbà rẹ àkókò rẹ orí rẹ ò ní gbà bọ̀dé bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ ń bẹ ẹni tó torí rẹ lọ gbàgbára jẹ ẹni tó torí rẹ wọnú ilé ìmùlẹ̀ ẹni tó torí rẹ wọ ìgbàlẹ̀ láti gbàgbára nítorí ayé rẹ àti ìgbàlẹ̀ àti inú ẹgbẹ́ àjẹ́ tó wọ ara iná pa wọ́n dànù káì ní kàpáàlì àṣàdà ara iná ru wọ́n sọnù ara iná ru wọ́n sọnù kò di alágbára mo bẹ̀rẹ̀ mo sì gba àṣẹ lọ́wọ́ Olúwa láti òní àṣẹ ẹ̀mí gígùn ó yá gbà á mo ní kó gba ẹ̀mí gígùn 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 ó ti rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ mo gbàdúrà fún ìdílé Alhaji Káyà rédíò TV Lukman àwọn ẹbí aya àtọmọtẹ fi sílẹ̀ kan di alágbára mo gbàdúrà fún Alhaji Taofik atọ́kùn ètò yìí láàrin gbogbo pèdèpèdè lórílẹ̀‐èdè àgbáyé Alhaji Taofik lórúkọ Jésù ó yá di alágbára ohùn rẹ̀ máa tókè ayé rẹ̀ máa ga gbogbo ẹ̀yin òṣìṣẹ́ iléeṣẹ́ Káyà rédíò ìṣẹ̀dá yóò ní gbàbọ̀dé káì ìṣẹ̀dá yóò ní gbàbọ̀dé orí yóò ní gbàbọ̀dé lórúkọ Jésù iléeṣẹ́ Káyà rédíò kò ní jóná kò ní jóná kò ní jóná orílẹ̀-èdè Ghana ọ̀run lórúkọ Jésù Olúwa túnṣe orílẹ̀-èdè Nàìjíríà Olúwa kó túnṣe Ọlọ́run kó gba gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tá a jọ ṣe ètò yìí lọ́sàn-án àti lákòókò yìí lórúkọ Jésù ayé tí náà kó dìde ìpè tí Ọlọ́run ń lò yìí lórúkọ Jésù ó yá ìpè yìí kó fọhùn ìpè yìí kó dìde ìrànlọ́wọ́ kó dìde kọ́lọ́run gbọ́ àdúrà a ó yin Ọlọ́run a ó jọ dúpẹ́ ògo ni fún orúkọ rẹ̀ hallelujah Jésù Kristi Olúwa wa. Amen, 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 in Jesus' name. Láti inú ìjọ New Glorious Morning Apostolic Church No. 6 Unity Street Kòró Ọ̀tún nílùú Ọ̀tà Ogun State ní Nàìjíríà ibẹ̀ náà la wà. Orúkọ mi ò tí ì yí padà Apostle Oluyemi Jejelayegba. Bí a bá ní ohun kan tó fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀mí mímọ́ o lè pe nọ́mbà yìí 080 29 50 39 37 080 29 50 39 37. God bless you. Bye bye. Àmín kí Olúwa kó tún sọ agbára dọ̀tun. Ọba tó tún ọkà yìí bí tó ti dáná irọ́ alápá
wàásù tí ẹ gbọ́ tán ní àkókò yìí náà lẹ gbọ́ láti ẹnu bàbá wa Apostle Oluyemi Jejelayegba on the new glorious morning apostolic church 6 Unit Street Koro Ọ̀tún Ọ̀tà City Ogun State Nigeria ibẹ̀ náà ni wọ́n wà. kí ló wà kí ó sọ agbára dọ̀tun fún àǹfààní èyí tí ẹ bá fẹ́ pè wọ́n tẹ ní ìbéèrè kan àbí àdúrà nọ́mbà náà ni àwọn bàbá ti sọ nípa nígbà lásìkò sí orí amóhùnmáwòrán wa yìí pẹ̀lú kóòdù Nàìjíríà tẹ́ máa pè ní +234 8029 503-936 lẹ́ẹ̀kan sí +234 802 95023 937. nọ́mbà tẹ̀lé pé àwọn bàbá sínú ní èdè lè WhatsApp wọn bẹ́ẹ̀. Olúwa yóò mọ̀ sọ agbára dọ̀tun. ẹ tún pàdé wa ní jọ́ mẹ́jọ lórí ètò àkókò ètò Ọlọ́run Apedahun. lẹ́yìn tí máa pàdé wọn náà ní ọjọ́ Saturday ní gbogbo ọjọ́ Saturday ní déédéé aago méje alẹ́ tó jẹ́ ti Ghana tó jẹ́ aago méje ọtí alẹ́ ní Nàìjíríà. ẹ máa gbọ́ ètò yìí náà bẹ́ẹ̀ ní ọjọ́ Saturday. wọ́n ní gbogbo ọjọ́ Wednesday báyìí ẹ máa gbọ́ ní déédéé aago 4 ní ìlú Ghana bí tí wọ́n jẹ́ aago 5 ti Nàìjíríà. ẹ ṣe àdúpẹ́ bàbá. Olúwa yóò mọ̀ sọ agbára tuntun. Àkókò ètò Ọlọ́run Apedahun òun náà lẹ́gbọ́ tán. Báyìí ṣe àdúpẹ́ o. Àní fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ pe àwọn bàbá wa fún ìbéèrè àbí fún àdúrà. Wọ́n sórí nọ́mbà ilé ẹ̀kan sí +234 8029 503-937 +234 8029 503-937. ẹ ṣe àdúpẹ́. Olúwa yóò gbàdúrà gbogbo wa. Kaya TV radio ìkẹfọ́lọ́. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ òṣèlú náà kò gbẹ̀yìn. Kaya TV radio ìkẹfọ́lọ́. Kaya TV radio ìkẹfọ́lọ́.